tested integrity and honesty káyọ̀ pé àti rí àtijọ́ máa ṣe bọ̀ wọ́n rí pẹ̀lú òdodo wọn wà bẹ́ẹ̀. So the process was transparent. Ó sì clean, ó clear. Ṣé wọ́n sọ pé he that comes into equity must come with the hands. Bẹ́ẹ̀ni, so wọ́n wá pẹ̀lú òdodo Ọlọ́run sì bá wọn sí Ọlọ́run kọ́ wọn lórí ẹ̀. Alhamdulilayi, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní bó ṣe wá rí nígbà tó lọ́run wá pé kó jẹ́ ẹ̀yìn ni èèyàn máa ń ní feeling ìjọ èèyàn bá gbéyàwó ìjọ èèyàn bá rí contract tó tóbi ìjọ èèyàn bá wà fulfilled lórí nǹkan kan bó lè ṣe feel gẹ́gẹ́ bí ẹlẹ́nara. The fulfilment was unimaginable. Mo fẹ́ lè má lè express it with words of mouth. I was enjoying. Inú yẹn dùn kọjá pé ọ̀dà gẹ́gẹ́ bí sábẹ́ kan tí wọ́n ní ọlọ́rin àjò ọwọ́ àdáàrin méjì ràkúnmí ìwà sọ̀nà. Gbogbo tí ó sì fi lọ́rin àjò lọ́wọ́ nínú ràkúnmí tọ́ba lòun padà ẹ̀yìn kò possible tọ́ba lòun continue ìrìn àjò kò possible tọ́ba sùn. Bàjá tí ó jì ọ̀dẹ̀ tí wà ràkúnmí bàjá tí ó jì lọ́wọ́ rárá ràkúnmí níwájú ẹ̀. Inú ẹ̀ dùn débi pé ó sì ọ̀rọ̀ sọ àrí ara sì sí mi. Wọ́n sọ fọlọ́run pé Rabbi anta abdi wa ana rabbuk. Àyíwọ́ Ọlọ́run ìwọ lẹ́rú mi èmi lọ́ba rẹ̀. Ọlọ́run inú ọkùnrin ìdùn débi pé kò sì mọ tí ó sọ mọ́. Mo fẹ́ mọ̀ tí ń sọ mọ́ lọ́jọ́ náà. It was around 2 o'clock on Tuesday. I was observing my Zuhr prayer. Lọ́sàn-án. Ọ̀sáré tí fóònù dún. Mo rò pé fóònù olúwa dún yìí. Nígbà tí ń kírun tán tí mo ní kí n wojú fóònù báyìí ọba jẹ́ His Imperial Majesty had called. Náà pè yín. Mo wá wò pé ǹjẹ́ kí n pè é padà. Bí kan náà àwọn olóyè wọn tí í ṣe ọ̀tún mọ̀lé kó sì pè mí nù. Ó ní Bilal, mo ní yes, ó ní congratulations. Kábíyèsí I just signed your appointment letters the chief imam of Oyo. Mo ní Allah, the first thing mo kọ́ sí ní kí mo kàn forí kalẹ̀ ni. And every member of the congregation in that mosque made the sujud with me. Mo wá pẹ̀lú ìforí kalẹ̀ débi pé mi ìsọ̀ nǹkan kan mo kàn náà ṣe alhamdulillah ni. So the feeling was unimaginable. Unimaginable pé ṣé ẹ mọ̀ kò ṣe ńlá. Ọ̀rẹ́ ara wa àwọn tó jọ́ rẹ̀ fún mi káàtó jẹ́gbẹ́ àjọjọ́ rẹ̀ àwọn tó jù mí lọ wọ́n jẹ́ bòdà wa and we were on constant contact. So kódà gbogbo time tá à ń ṣe processing yẹn lọ in fact à ń bára wa sọ̀rọ̀ lọ́jọ́ screening gan ọjọ́ kìíní àtọjọ́ kejì a bẹ̀rẹ̀ sí bára wa rìn a bára wa sí jẹun à ń dọ̀wẹ́kẹ́ à ń rẹ́rìn. Nígbà tí Ọlọ́run wá kà mí yẹ barely an hour after the announcement was made I put in a call to virtually every one of them and they responded animatedly. Wọ́n ṣetán láti bá yín fọwọ́sowọ́pọ̀. Wàláhì títóbi Ọlọ́run sọ mo pe Alhaji Taofik Akegba Gold wọ́n dá mi lóhùn wọ́n ṣàdúrà fún mi èmi náà ṣàdúrà fún wọn Sheikh Dhikrullah Yahya wọ́n dá mi lóhùn èmi náà ṣàdúrà fún wọn Lukman Busairi wọ́n dá mi lóhùn wọ́n ṣàdúrà fún mi èmi náà ṣàdúrà fún wọn Abdulrasheed Mustapha wọ́n dá mi lóhùn wọ́n ṣàdúrà fún wọn èmi náà ṣàdúrà fún mi Alhaji Lukman Akeugberu ẹ̀gbọ́n mi ni wọ́n ṣàdúrà fún mi èmi náà ṣàdúrà fún wọn Muhyiddin owó tútù wọ́n ṣàdúrà fún mi èmi náà sọ kódà ẹni tí ò sí nílé Dr. Gausi Ahmad tó wà ní Brunei mo send the voice note sí immediately torí òun náà send the voice note padà so we had been on a very interesting level of contact and relationship láti gba náà dùn ní Ọlọ́run. Nothing was amiss. Ẹ jẹ́ ká mọ̀ background who is the new Imam of Ọ̀yọ́ bó lẹ ṣe bẹ̀rẹ̀ ṣé kí ó lẹ fi bẹ̀rẹ̀ ni amòfin tó níyín ìbéèrè kejì tí ó jọ́ǹbejì tí ìyẹ́ kejì rẹ̀ ni pé bó lẹ ṣe fẹ́ máa gbé ọ̀rọ̀ jẹ́ iṣẹ́ òfin torí ẹ wà active nínú Muslim Lawyers Association àti àwọn legal bodies míì náà àwọn ìmọ̀nbọ̀ wàá sọ̀kan tó bá yá ẹ bó lẹ ṣe fẹ́ máa ṣe ìyẹn ẹja bẹ̀rẹ̀ lórí ké bó lẹ ṣe bẹ̀rẹ̀ live tí kíw àti mòfin fi wọ́ tí ó wá jẹ pé lọ́ọ̀yà ní gorí mi báyìí sọ̀rọ̀ lọ́yọ̀ọ́. Sẹ́rí Al-Qur'an ní ìfàmà bikum min ni'matin famin Allah. Gbogbo nǹkan láyé opportunity ni and grace sí lọ́lọ́run máa fi fún yẹn. Wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Ẹnìkan kan ò lè rí nǹkan kan dá kọjá níwájú Ọlọ́run àfi kó fẹ́ o. So ẹ jẹ́ kí n sọ pé ajé kọ́ gbà láti gbà mo ti dàgbà yìí sí rí. Ìdí kéw àti ìdí ìwé for the past 30 years or more ni mo ti wà ń bẹ̀. So ilé Akeugberu wọn ti bí mi Ògùnbádó bàbá tó bí mi Bilal Ogun in fact wọ́n papòdà ní 2023 as the Magaji of Ògùnbádó. So the question of my nobility níbẹ̀ yẹn pé bóyá ọmọ Ògùnbádó does not even arise at all. Ọmọ bíbí jasadan wadama ní ara àti lẹ́jẹ̀ l'Ògùnbádó flesh and blood. So mo Ọlọ́run kádàrá sá torí pé after tí mo parí primary school ní Aṣogbo primary school pàdé lọ́yọ̀ọ́ ní 1978 to 1977 to 78 mo wá sí Ìbàdàn wọ́n bá ìró mi sílé kí wà Ahmad Al-Arabi Nàìjíríà lọ́dọ̀ bàbá Sheikh Murtada Abdulsalam rahimahullah ibẹ̀ ni mo wà between 1978 to 1987 but before 1987 ìwé sáwù wá pé sáwà káfa pákúntàn yìí tó hà ní mo bẹ̀rẹ̀ sí ṣe àwọn coaching classes yẹn so mo sit for GCE I sat for the GCE 1983 1984 and I passed so I sought for an admission to read law at Ahmadu Bello University Zaria and I was admitted as well in 1988 to 1999 so I graduated in 1992 so I went to the law school in 1993. I served in Wondo local government in 1994 ní Sokoto. So láti ìgbà náà I started bẹ̀rẹ̀ sí move one way or the other. Don't mọ̀ jí ìtàlá kọ́dárí
ya Musa lọ́lọ́run bá ní tó ìdí tó ń fẹ́ sọ ẹ lọ pé Musa náà sọ nígbà gbogbo ẹ dáàrin kẹta ó ní Rabbi inni lima anzalta ilayya min khairin faqir nítorí ẹ gbé mi kalẹ̀ mọ́ mọ́ kó rí ni where is it ọlọ́run ló ń dé ọlọ́run sì dé báyìí náà nù so mo dúpẹ́ fọlọ́run alladhi bi ni'matihi tatimmu salihat. alhamdulillah. Bó wàá lẹ ṣe fẹ́ máa mú òfin Malik ń bà mọ́ mi báyìí ṣé ò ní dá ṣé òfin dúró ṣé ò ní dá òfin ò ní kọ́ iṣẹ́ ìmáàmù kò ní kọ́ láṣọ. bó tiẹ̀ jẹ́ pé bọ́lọ̀ ń bá ti dé kó ṣe dé báyìí ó ti dé náà nù. Actually mi ò fi gbogbo ara sí litigation lọ títí má àbí corporate registration conveyance gankan ni mo ń ṣe ṣùgbọ́n bọ́lọ̀ wá ní ìníjà ìlú kàlí náà ṣe ìmáàmà so òun ti fi ọ ṣe ìmáàmù so tọ́lọ̀ ń bá sì ti lóhun ra ara àwọn alukóra ní inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna yuqatiluna fi sabilillahi fayaqtuluna wa yuqtaluna wa'dan alayhi haqqan fit tawrati wal injili wal qur'an faman awfa bi ahdihi min Allahi fastabshiru bi bay'ikum alladhi bay'atum bihi dhalika al-fawzul 'azim. So tọ́lọ̀ ń bá ti is a bargain tọ́lọ̀ ń bá ti ra mùmínì ó ra ìgbésí ayé àti dúkìá rẹ̀ ó wá gbé àlùjánnà fún gbogbo bí bùkátà rẹ̀ ó sì bí ya ó wà lọ́wọ́ lọ ṣe àsìkò kún ṣiṣẹ́ gan tẹ́lẹ̀ sá báríkà là ń jẹ iṣẹ́ wo là ń ṣe so àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run kádàrá kí n tún láwọn extra iṣẹ́ mi yàtọ̀ sófin àwa into farming àwa into transport àdẹ́bí tó kò lè di lọ́dẹ̀bí power jókòó ti iṣẹ́ ìpè bọ́yá ni ọmọ mú ọba tí ń ṣe bẹ̀ lọ́lọ́run tí ó kú nídìí àrùn kankan nítòsí sọfà nàbí ni pé yá ayú ànàbí yú hasbukallahu wa man ittaba'aka minal mu'minin òun tó wà gbogbo ọ̀tẹ̀ wá tẹ̀lé ọ títú ọlọ́run it is all encompassing and all embracing tí ò síbi kankan tó ti yàtọ̀ ọlọ́run tó mi insha allah bi'idhnillah. So, ìkànnì Pensioners 106.7 FM, Voice of Liberation, àgbàlódé rédíò, First Labour Radio in Africa. Òun àlẹ́ ti ń gbọ́ wa lórí ètò Láwọlẹ́sùn ní ìtàlẹ̀ ètò ní ibi tí a ti gbé ìmáàmù tuntun fún ìlú Ọ̀yọ́, Sheikh Barrister Hussein Bilal Akínọlá Akéwùgbẹ̀rú tàti gbé wọn wá sí orí ètò. Wọ́n ti ṣàlàyé bí iṣu ṣe bẹ́, bí ọ̀bẹ ṣe kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa wọ́n ti sọ bí wọ́n ṣe yàn wọ́n pé tínú àwọn dẹ̀ dùn ṣé ìwà àgbà yìí pé iṣẹ́ ń bẹ níwájú àwọn iṣẹ́ wo àwọn kílẹ̀ rò pé tí ó jẹ́ pé Mímbàrí Ọ̀yọ́ báyìí àwọn èèyàn mọ̀ kírun lu wọn orí Mímbàrí Ọ̀yọ́ wọn ti mọ̀ gbọ́n tó bá. tóbi Ọlọ́run iṣẹ́ ń bẹ wájú ní tòótọ́. bóyá lọ́rọ̀ lè kí ó ní o bóyá kí Islam ó gbòòrò ní o bóyá jọṣe láàrin àwọn mùsùlùmí ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. iṣẹ́ ń bẹ wájú ní tòótọ́. ṣùgbọ́n ta ní báyìí ń ṣiṣẹ́. Allah akbar. gbogbo wa pátá iṣẹ́ tọ́lọ́run ṣe ni wá ọlọ́run ní fáàrí maf'ulu bihi ni wá wọ́n lẹ́nìkan ní olùkọ́ kí ó lọ́dọ̀ àfáà lọ́jọ́ kan aláàfáà wa sọ pé yanqasimu al-kalima ila thalathati aqsam apín ọ̀rọ̀ sọ́nà mẹ́ta ẹni tó ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe àtẹni tí wọ́n ṣiṣẹ́ lé lórí fi'lun fa'ilun wa maf'ulu bihi wọ́n á ní sórí dọ̀rábà zaidu ahmada zaidu na ahmad sórí zaidu níbi òní fáìlù dọ̀rábà ní fíìl ahmada ní maf'ulu bihi wọ́n láfa ní láyé wọn kọ́ náwó mà jẹ́ kí ló dé ọ̀rọ̀ sọ pé sẹ́nìkan bẹ tó ṣiṣẹ́ yàtọ̀ sọ́lọ̀. Allahu akbar. gbogbo apáta iṣẹ́ tó lọ́n sí ni wá. so tẹ́yìn bá ti wá gbé gbogbo ara alámọ̀rí ẹ̀ tì síwájú ọlọ́run ó tó fatawakkal ala Allahi inna Allaha yuhibbu fa idha azamta fatawakkal ala Allahi inna Allaha yuhibbul mutawakkilin. so kì í ṣe pé èèyàn mọ́ gbìyànjú you fulfil all righteousness you do all the needful wà wá gbé alámọ̀rí tó kú bá nàbí náà ṣe ṣe dédé ayé lọ both Mecca and Medina two faces in Islam ní Mecca face and Medina face and the Prophet sallallahu alaihi wasallam was able to blaze the trail anabi sí lákàlàkà níbi tó ti ń gbẹ́dígbẹ́ rẹ lọ anabi sí yẹn kankan nínú méjèèjì so tẹ́ ẹ bá ti tẹ̀lé súnà anabi efficiently effortlessly and so inshallah ọlọ́run tó. ní ìgbà tí wọ́n ti kéde àti ń gbòòrò ẹ ti dé ọ̀dọ̀ Imam Ìbàdàn láti kí wọn. bẹ́ẹ̀ni mo ti dọ́dọ̀ bàbá mi. ẹ ti lọ sí Mahadul Arabi. bẹ́ẹ̀ni lọ́dọ̀ àfáà ibi tó jẹ́ àṣìlò yín nípa kéwù ìpìlẹ̀ ẹ ti dé ọ̀dọ̀ àwọn Musuen ẹ dé ọ̀dọ̀ Sheikh Babalagbeni ẹ dé ọ̀dọ̀ Professor Naibi àti Professor Keke Ọlọ́ṣọ̀ àti Chairman Muslim Community ní à ń tẹ̀lé ẹni pé ẹ̀sọ́ fíjọ́ fi ń kà káàkiri ayọ̀ mọ́ wọ́n sì ṣe dáadáa kò jẹ́ tí wọ́n di kí ni àwọn tẹ̀lé ètò ṣe sọ pé tí wọ́n gbà yín mọ̀ràn tí wọ́n sọ fún yín tí ẹ fi ẹnìkan náà tí inú rẹ̀ náà tó lò tó ní ẹ wá sọ́dọ̀ òun irú àwọn èèyàn kan ó dàbí pé ìgbà tí wọ́n tún tí ẹ tún dìlú Ọ̀yọ́ láti kọ́kọ́ ṣe útúbà àkọ́kọ́ inú àwọn èèyàn dùn bí a ṣe kí làwọn tí ẹ lè fà kí làwọn tí ẹ rí kọ́ lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan tí ẹ ń dé yìí àtàwọn àlejò míì tí ẹ rí pé
bí èèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ ní bá pè báyìí yóò ṣàdúrà pé inú òun dùn ibi tí a fẹ́ kí kòkó ti wù ibẹ̀ náà ló ti wù kí làwọn tẹ ìfà téèyàn tó ti fílẹ̀ tó ti yàtọ̀ láàrin ìgbà tẹ́ ẹ̀ ti jẹ ìmáàmù. sẹ́rin tí mo ìfà ni pé Al-Qur'an ní annahu man yattaqi wa yasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin. kéèyàn bẹ̀rù Ọlọ́run tán yányá kó sì ṣe sùúrù Ọlọ́run kò ní lọ ẹ̀san rí àwọn tí ń ṣe dáadáa la. wàláì ti tóbi Ọlọ́run yìí jẹ́ yẹn gbé o Ọlọ́run yìí ṣe ọjà ara kì í sì ṣe ọjà san kí n lọ fẹ́ tà fọlọ́run ní tó kéré lọ́ọ́ àkọ́dà hasanan fayidà ẹ̀ so gbogbo tẹ́ bá fẹ́ fọlọ́run ẹ make sure kó dà ní tí mo rí i pé gbogbo àbá tí mo wá visit yẹn pátápátá ìjà ń sọ fún ni pé àti máa ṣe bọ̀ rẹ wọ́n padà. ẹ mọ jẹ káàrin àyìn àtọlọ́run dàrú. jẹ káàrin àyìn àtọ ní tí mo realize gbogbo period yẹn ni pé mi ìlú Ọlọ́run. kò yé mi. ìlú ni ìdá ìlú tẹ ìfi omi ẹ pa nǹkan pọ̀ mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba. Ọlọ́run mo fi sẹ̀rí. Allahu Akbar. Aghayra Allah yabghi rabbahu wa rabbu kulli shay'in àyá Qur'an talẹ̀ tún fẹ́ kí n bùkátà lẹ́yìn Ọlọ́run níwọ̀n ìgbà tó jẹ́ pé Ọlọ́run ló ní gbogbo nǹkan Aghayra Allah yabghikum ilahan wa huwa faddalakum ala al-alamin ta ni mo bùkátà fún yín pé kẹ́ ẹ wá lẹ́yìn Ọlọ́run tó ní gbogbo ẹ̀dá nínú Qur'an níbi kan nígbà tí ààrẹ Ibrahim sọ pé Ọlọ́run gangan àkúrà ní wahajjahu qawmuhu àwọn ìjọ rẹ̀ wá ń bá a jiyàn pé ó ìsìkò ní atuhajuni fillahi wa qad hadani ولا أخاف ما تشركون به إلا يشاء ربي شيئا وسع ربي كل شيء علما فلا يتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا القرآن وقال كيف أي الفريقين أحق بالأمر تلو يوني توصفوا كبالة إنه ينتين كم يتصلوا على الدين سلام أو أقبل الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون gbogbo ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́run tí ó sì cosmetize ìgbàgbọ́ pẹ̀lú àbòsí náà ní pé ẹbọ àkókò láti mú nǹkan mi ní Ọlọ́run yàtọ̀ sọ́lọ́run ó sọ fún wa gbogbo ilé ìtẹ́ mú lọ́lọ́run yìí ada khalqullahi faruni mada khalaqal ladina min duni ókè ẹ̀dá tó wọn Ọlọ́run ni tí àwọn tí ẹ mú lọ́lọ́run dá ẹ mú wà ká compare ara wọn so kò sí nǹkan Yorùbá lè ti parí ọ̀rọ̀ wọn ní tí ò lẹ́nu ìgbọ́n ju ní lọ ọwọ́ àyà mi lẹ́nu I watch a clip nínú Facebook ìjọ kan báyìí odidi màálù sí ń kásẹ̀ lé èèyàn lórí ìgbà ọdọ̀ balẹ̀ fún tàbí ń pè lọ́lọ́run rẹ̀ ní màálù táwọn ń pàjẹ́ Nàìjíríà látẹ̀ndà subhanallah so the person ni pé kéèyàn mọ̀ mọ́ Ọlọ́run kọ́ mọ̀rọ̀gún takùláhà kọ́ mọ́ dà ìlú tí Ọlọ́run níbi kankan iyyaka na'budu kọ́jẹ́ pé Ọlọ́run nìkan lọ́wọ́ mọ̀ sí nǹkan ọ̀sátàn sincerely and exclusively wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ náà ló sì máa ti béèrè gbogbo nǹkan kódà wọ́n ní tánibí bá fẹ́ mú nǹkan láti bí síbi yóò ṣe bismillah pé Ọlọ́run lápòjì ó ṣe fún mi láti mú. ìyẹn lẹ ti ń ṣe. títóbi Ọlọ́run alhamdulillah Ọlọ́run fi rọrùn fún mi torí pé nǹkan kan ò ṣeé ṣe láìsí pé Ọlọ́run bá fi rọrùn fún yàn وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله sáàlì mọ̀nà tí bá ṣe kọ́lọ́n bá fi àmọ̀nà so ọpẹ́ ní fọlọ́ ala ni'matul Islam. àwọn akíní kàtẹ́ ẹ̀ máa ṣe kó tó di pé wọ́n á ná sí i mo wá rí pé kò dínkù àwọn èèyàn tún á jẹ́rìí sí pé kò dínkù pé àwọn orí Facebook ni o orí WhatsApp ni o pé láàárọ̀ ẹ máa ń ṣe àmọ́ wá sí i tó yẹ pé bí èèyàn bá ti jí báyìí láti ọ̀dọ̀ Barrister Bilal ni ó ti wá di the office of the Grand Chief Imam of Ọ̀yọ́ ṣé yóò sì máa lọ bẹ́ẹ̀ ṣe é máa ráyè ẹ ṣe ọlá ò ní jẹ́ kí àbí tí mò ń sọ yé yín pé ṣé ìmáàmù tíjọ́ náà kọ́ ọlá ti rúbùn wọn lójú ipò ti pọ̀ ní ìsìn ṣé kò ní rí bẹ́ẹ̀. yóò lékún ni torí kọ́lá yóò lékún ni I love that. inú ẹ̀sìn náà lọ́la náà wà ẹ̀sìn gbé mi níyì ní mi ẹ̀sìn gbé mi ga kì í ṣe mo gbẹ́sìn ga agbẹ́sìn ga àdínní òsì ẹni tẹ́sìn gbé ga ni ẹ̀sìn ló borí wa agolẹ̀sìn takónú ẹ̀ ìdíkùlù fi sílmi káfà so ẹ̀sìn ló rúbọ̀ alójú àtúgbọ̀dọ̀ rí nǹkan kan mí ìmọ̀ yàtọ̀ sọ́lọ́hun subhanahu wa ta'ala kásìtẹ̀ lánàá bíi tán yányá sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ẹni rí lọ́wọ́ bá tán so iṣẹ́ ẹ̀sìn ó tún wá lékún torí pé lórí ẹ̀sìn ni mo joyè lé lórí and if you watch my first khutbah it was phenomenal alhamdulilayi Ọ̀yọ́ wò pé so a sì lè rí yàn ní ìlú Ọ̀yọ́ nílé Akéwùgbẹ̀rú Sheikh wa Daud Igi Ogun wọ́n sọ̀rọ̀ kan rédíò program pé Ọlọ́run kẹ́ ilé Akéwùgbẹ̀rú pé Ọlọ́run kẹ́ wa nílé Akéwùgbẹ̀rú tó ní wa tá a jáde kò sẹ́ni kankan tó ṣe é fi sẹ́yìn pé eléyìí sọmọ we are all material so àwọn sẹ́mi pé tá a bá ní first class tẹ́nìkan gba 99 98 97 96 90 náà wọ́n gbà ṣùgbọ́n ó ní 99 yẹn sì lọ ṣáájú so Ọlọ́run kẹ́ wa gan wọ́n ní ìjà sì lè rẹ́ nìkan tó yẹ pé yóò fẹ́ sọ̀rọ̀ kan wa yufassiru al-Qur'ana bil-Qur'an yóò wà máa mú àyà Qur'an kan wá láti tuntun máa àyà Qur'an mi
mo ní ádámì fọ́dí rọ́bì ní ọlọ́run lílé kìí ṣe mímọ́ sí ẹnì kankan because mo ti bá Quran sábà ní ìsìn ó lé lógójì ọdún. ó lé ní ogójì ọdún. no I eat the Quran, drink the Quran, sleep on the Quran. My entirety of life is based on the Holy Quran. Alhamdulillah lafaha kìí ṣe ti ìgbéraga mo fi dúpẹ́ ní fáwọn bí ni'mati rabbika fahadith. Adúpẹ́. Ìkànnì Pension 106.7 FM náà láṣẹ wa àlejò wa pàtàkì barrister Sheikh Kabir Al-Imam Bilal Hussein Akínọlá Akeugberu àwọn náà ni àlejò wa ẹjẹ adé òkè lọhùn àbíbá kí àwọn yẹn náà sì bá wọn sọ̀rọ̀ ẹ̀yin náà ó pè láti dá sí ètò inshallah rahman. ayin ohun tí mo fi ní kẹ́ ẹ farabalẹ̀ nu ẹ mọ̀ pé èèyàn rìn nìbàdàn bí ọ̀bá rówó he yóò rọ́gbọ́n púpọ̀ ìtumọ̀ ẹ̀jẹ̀ ń jayín tán kí n jayín sí ilé gèdè olùlọ́yọ̀ ń bàdàn atúnlẹ̀ka ní ìdí ìrókò ìpókíà Ògùn state a wà ní Canada àti United Kingdom bẹ́ẹ̀ni tí wọ́n fẹ́ bá ọ̀rìn àjò umra ti September November tó fi dé December tàbí Ramadan tàbí hajj 2026 gangan you can travel with us anywhere across the world bi'idhnillah you can call us on +234 8072 480248. ó yá ẹ fún wa nọ́mbà àwọn ilẹ̀ òkèèrè náà. +234 91 69 45 0692 àti +12 892 443 903 ní Saudi +96 65 69 22 35 76 and Jawaz for complete hajj mentorship and memorable one lifetime spiritual journey. àwọn tó bá ti bá wa rìnrìn àjò lọ sí hajj tàbí múra ní ẹbí àwọn lè rí wa. tó bá gbọ́ olúwa bá láwùrà bí ni ẹ̀sìn kan ṣoṣo ní gbogbo ẹ̀dá máa ń ṣe ní ayé yìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn ló sì ní ìlànà àti òfin tó rọ̀ mọ́. ìkórìtọ̀ ọ̀rọ̀ wá ní pé báwo ni àwọn ẹlẹ́sìn kọ̀ọ̀kan yóò ṣe máa gbé pọ̀ ní àlàáfíà tí ìṣesí àtakò ìtàkùrọ̀gàn àti àìgbọ́ra ẹni yé kò fi ní máa wáyé pàápàá láàrin àwọn ọmọ Yorùbá òun ló mú kí ìjókòó àkójáde ìwé ọ̀rọ̀ fanfa oníṣẹ̀ṣe àti mùsùlùmí nílẹ̀ Yorùbá kí ni ọ̀nà àbáyọ yóò fi wáyé nínú gbọ̀ngàn House of Chiefs ní secretariat Ìbàdàn lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá 30 November 2025 ní dédé aago 10 àárọ̀ tí amòfin cousin òkúlànà láìtọ́ àbúdáwà àrọ́mọdọ́mọ àgídìmọ̀làjà lè fẹ̀ yóò ṣe àgbékalẹ̀ rẹ̀ the reviewer of the conflict resolution board is ààrẹ Kọ́láwọlé Azeez Abiodun ààrẹ pèdèpèdè of Ashipa Professor Abdulhafiz Oladosu ti University Ìbàdàn yóò sì ti máa báni sọ̀rọ̀ àpilẹ̀kọ ọkọ̀ orí adé ọrùn lẹ̀kẹ̀ ni wọ́n ti jẹ́ o wípé àwọn ń bọ̀ wá fi ìjókòó yá sí ẹ má gbẹ̀yìn o announcer the book launching committee. Ìmáàmù wa barrister Bilal Hussein Akínọlá Akeugberu mo fẹ́ padà sórí ìbéèrè mi tí mo sọ lẹ́ẹ̀kan kó kún tó nígbà tẹ́ dáhùn ìpè kí ni àwọn expectations látòrí mi bàrí látòrí pé ní Ọ̀yọ́ látòrí pé ẹ jẹ́ ìmáàmù sìn kí làwọn tẹ́yìn wò pé ṣàfi tíyẹn bá ti ọ̀tọ̀ ni pé mo fẹ́ lọ Mọ́kà ọ̀tọ̀ ni pé mo wá ti dé Mọ́kà báyìí ẹ kú wa kú iṣẹ́. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Káwọn èèyàn máa ṣe ìrètí pé ẹ̀sìn ó tún yé àwọn síbi ìnìlá àgbọ̀ yé ẹ̀sìn sí so gbogbo ohun tó rújú lórí ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run á ṣàlàyé ẹ̀ because ìrújú ń bẹ́nu ẹ̀sìn gan o ẹ̀wọ̀n pàdánù sọ̀sọ́lá sọ pé innal halala bayyin wa innal haram bayyin èyí tó jẹ́ tọ́ fojú wọn tó jẹ́ o àmọ́ wà bẹ́ẹ̀ náà wọ́n mú mushtabihat láàrin méjèèjì àwọn ìrújú wà ń bẹ̀ ànábì wa parí ó ní wọn náà waqa'a fi shubuhati waqa'a fil haram ẹni bá wá ní lè sọ káàná bíi ṣé àlè sọ sórí tó bá ti rújú ànábì rẹ bá ti kó sínú rújú ó kó sínú èèwọ̀ èyí rújú ńlá sọ fáwọn èèyàn pé èyí tí ò rújú gan tẹ́lẹ̀ mélòó láti ṣe èyí tó jẹ́ ìwọ̀ mélòó la jìnnà sí tẹ́ bá sì ń dákọ pé àtàkọ̀wà pé ìtumọ̀ àtàkọ̀wà simple interpretation ta lè fún taqwa ni pé jìnnà sí gbogbo tọ́lọ̀ ní ọmọ sí. jìnnà sí gbogbo tọ́lọ̀ ní ọmọ sí. so tó bá ti jìnnà sí gbogbo tọ́lọ̀ ní ọmọ sí fúnra tọ́lọ̀ ní o ṣe tó ní o ṣe ní ọ̀wà bọ̀ yóò sì rọrùn fún ọ láti ṣe. torí pé n tó difficult fẹ́ dà láti ṣe láyé ni láti jìnnà sí ìwọ̀ Ànábì sì parí ẹ̀ sallallahu alaihi wasallam ó ní ma nahaytukum ani fajtanibu tí n bá kọ̀ fún yín nípa rẹ̀ ẹ jìnnà sí because you have the capacity to refrain from that forbidden act ọlágbára láti lè jìnnà sí ṣùgbọ́n má a máa tókun bí ìfàtún mínímọ̀ sí fàtún a máa ti bá báyìí láṣẹ láti ṣe ẹmú wá nínú ẹ̀fẹ́ bá ṣe lágbára mọ́ kì í ṣe gbogbo ẹ̀ náà láàlè ṣe tá a mọ̀ jura wa lọ́nà ṣiṣẹ́ ni èmi lè dé mọ́sálásí ní ìsìnkú yẹn náà méjì kẹ́nìkan yan mẹ́fà kẹ́nìkan yan mẹ́rin èmi lè gbàwé Monday àti Thursday kẹ́lómi ò ní Monday Thursday Wednesday Thursday Friday Monday Tuesday Wednesday àti tí ó gba gbogbo ẹ̀ tán so nínú sẹ́ẹ̀rì àmọ́ jura wa lónìí àmọ́ nínú jíjìnà ṣiṣẹ́ bú gbogbo wa lájọ̀dọ́gba má ṣe sinna kémi náà má ṣe má jalè kémi náà má ṣe má mú tẹlifíṣọ kò sí nínú ètí ń jẹ takọ. má ṣe bọ kémi náà má ṣe. má ṣe kémi náà má ṣe. so a gbìyànjú láti ṣàlàyé fáwọn èèyàn pé sẹ́rí eléyìí rújú kò sínú ẹ̀sìn ẹ má ṣe má
a sì try láti pera wa sí ojú ọ̀nà tọ́lọ́ sunnatic trajectory tí ò rújú kankan n tànàbí ní àṣẹ ni. bil hikma wal mau'izatil hasan. àtọ̀rọ̀ tó lálàáfíà. in fact thank you for that thing. sẹ́rí ká máa lálà sí àwọn èèyàn ká máa pọ̀ àwọn èèyàn nípọ̀ àbí ká máa sọ̀rọ̀ kò bá kún pé fáwọn èèyàn kò sínú dáwàtul Islam. anabi ní ọba àlekèọ́lá ń sọ fún anabi nínú Al-Qur'an pé walau kunta faddan ghalizal qalbi lanfaddu min hawlik. tó o bá jẹ́ni tó burú tó le tọ́rọ̀ rẹ̀ le tẹ́mi rẹ̀ le wọ́n kú lẹ́yìn rẹ̀. We don't need to be argumentative, combative and confrontational when we are disseminating and spreading the gospel of Islam. No. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kódà ó ṣeéṣe kọjá pé ìwà gan lèyìn ó fi kọ́kọ́ pé èèyàn sẹ́sìn tó àfihàn gbogbo tó bá ló fi ìmọ̀ pé èèyàn sẹ́sìn wọ́n sá fún o. Ẹni tí ò ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó ní wá gba Islam ó kiri wákàtí 5 àsùbá 2 àyílà 4 alásàrì 4 mágírì 2 lẹ́ni tí ò kiri torí tó bá sàlùwàlá hun tó bá ní àbújẹjẹ kan bí àlùwàlá yóò ní kí ni àwo ẹkú jẹlẹ o máa ṣe kíní tí mo ṣe tẹ́lẹ̀ ó wà kọ́kọ́ ẹ̀ǹdí ààrẹ ìwà lànàbì fi pè é sí ní ó fún ọtọ́gba Islam pàápàá kò sí ẹ̀ka tí kò mú ànábì gẹ́gẹ́ bí oníwà tó dáa jù oníwà tó dáa jù Ọlọ́run sì ròyìn pé innaka la'ala khuluqin adhim ààyè tí wà ànábì bẹ ọ̀gá nínú wà so á gbìyànjú láti ṣàlàyé lè fáwọn èèyàn lágbára Ọlọ́run sì ní kí wọ́n gbọ́ wáyé dáadáa lẹ́yìn náà àwọn kan mèremère tó ń ṣẹlẹ̀ sáwọn ìlú míì àwọn náà gbìyànjú láti pè wá sílẹ̀ Ọ̀yọ́ we will establish foundations people will come to establish Islamic orphanage foundation láti máa rọpò lọ́wọ́ láti máa rọmú nǹkan welfare that the people will now feel in fact the sense of wellness. So inú àwọn èèyàn ó dùn ó sì mọ̀ pé truly Islam is religion of peace and prosperity. ẹ̀sìn àlàáfíà àtẹ̀sìn ayọ̀ àtẹ̀sìn ìdùnnú ní Islam. inú ìpolówó tí a gbọ́ lórí book launching tí ọmọ ìyá wa Abudawa tí wọ́n wá láti Ilé-Ifẹ̀ ọmọ Agídímàlàjà wọ́n lẹ́yìn olùgbàlejò àgbà ó fẹ́ jẹ́ outing àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe nínú àwọn ọ̀rọ̀ tẹ́sí kọ́kọ́ sọ wípé ọ̀rọ̀ èkìní yẹn dàbí conflict resolution pé lẹ́fi láìkẹ́ wípé tí ó pupú àwọn tension tó máa ń wà láàrin family people lóríṣiríṣi lórí social media pé ló jẹ́ kẹ́ wà interested pé yóò dẹ̀ wáyé ní ìjọ Sunday tá a kọjú sí. mo fẹ́ kí ó ń show pé you are somebody who come with olive branch. You are a peaceful person. You are an advocate of peace and community development and relationship to lálàáfíà. So mo fẹ́ kẹ́ ẹ kàn throw àlàyé lórí ẹ̀ ká tó wá bọ́ sórí official tó bá ní tiyín gàgà. Ṣé tí ẹ bá study life and every sort of thing. Look at the way the Prophet lived his life in Mecca. He coexisted and cohabited with the traditionalists. Kódà àrí ọ̀nkọ́ ànábì sallallahu alaihi wasallam bí pé 70 years ànábì gbé lọ́dọ̀ ẹ̀ at the age of 8 láàrin ìdọ́dọ̀ ẹ̀ ọ̀dẹ̀ kò lọ́dẹ̀ at the age of 25 òun ló fa Khadija lára ìlọ Abu Talib is a Muslim and he did not even die as a Muslim because he did not even embrace Islam. But to protect ànábì. Oh, so ànábì is fẹ́rẹ̀ ọ fẹ́rẹ̀ débi pé ọmọ méjì ló fún Ali ibn Abi Talib àti Aqil. So sẹ́rí the issue of pé ẹnìkan sẹ́sìn mi sẹ́rí the issue of Islam Ọlọ́run ló ní o kódà ó sọ fún ànábì pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. Kò èèyàn nídìí láti bá àwọn èèyàn já kódà ni mo máa ń sọ fáwọn èèyàn ní pé sẹ́rí ibi tẹ́ ti ní sùúrù tẹ́ bá study bánàbí ṣe gbé Mẹ́kà sí Mádínà pé Ọlọ́run sọ fún ànábì nínú Al-Qur'an pé asallahu an yaj'ala bainakum wa bainal ladina adaytum minhum mawadda wallahu qadirun wallahu ghafurur rahim ó kú ṣeéṣe táwọn tẹ lérò pọ́ta ń bẹ láàrin ẹ̀yin àti wọn ní ìsìn ẹjẹ́ kèfèrí kọ́ lóun fìfẹ́ ẹ̀yin méjèèjì síra yín lọ́kàn kẹ́sì padà di mùsùlùmí torí kò sí tọ́lọ́run lè ṣe and it came to pass. Abu Sufyan became a Muslim at the end of the day. Khalid ibn Walid became Muslims at the end of the day. Kí yẹn sì jẹ́ ọ̀tá tó gbóríjì nínú jíjẹ́ ọ̀tá fanabi a ní láti bẹ́ẹ̀ ní kàkàjà. A kà sàlàyé Islam gently, pleasantly. Abẹ́ ọ̀rọ̀ sá tí ó fi gbọ́. So and look at the way the prophet cohabited again with the Jews in Medina. Banu Kainuka, Banu Nadir and Banu Quraiza. So Ànábì ṣe ṣèpàdé àlàáfíà pẹ̀lú wọn ìgbà tí yẹn tó betray covenant yẹn ní yẹn tó kò ní Medina fanabi fúnra wọn except Banu Quraiza. Tó jẹ́ pé wọ́n dalẹ̀ ànábì. So wọ́n tẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fà wàhálà ẹ wá wo Suratul Kafirun. Qul ya ayyuhal kafirun mo pẹ̀yìn kẹfìrí láàbùdó máa ta'budun. Òun mọ̀ pé ẹni sẹ́ntì mò ń ṣe o. Wala na'budu ma batu èmi náà ní sẹ́ntì ẹ̀yin náà ń ṣe o. Wala tu'abiduna ma a'budu ẹ̀yin náà ní sẹ́ntì mò ń ṣe o. Wala na'budu ma batu ẹ̀yin náà ní sẹ́ntì mò ń ṣe o. Látọ̀ dín náà yẹ dídì. Ẹ máa sẹ́ntì èmi náà máa sẹ́ntì èmi kò fàjà náà. There's a red line. No. Don't just cross the borders. Ọ̀tẹ̀ kò fàjà. Má disturb mi. Quran sì sọ pé la yanhakumullahu 'anil ladina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. Look at the way Allah concluded that verse. Pé Ọlọ́run ló ń kọ́ fún yín láti máa ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí ò persecute in your religion and do not
does not drive you away ignominiously, unceremoniously, and disgracefully from your homes. So anta ba room pé kẹ́ ṣe dáadáa fún sí wọn wà tó ti tó àlè kẹ́ ṣe déédéé pẹ̀lú wọn torí pé Ọlọ́run ọba fẹ́ràn ẹni tí ń ṣe déédéé pọ̀ Ọlọ́run ò sọ pé ká mú gbọ́n ká má dà ká má lọ bá kẹfì jà o. sọ̀rọ̀ Islam rẹ jẹ́jẹ́ tí wọ́n bá gbà alhamdulilayi tí wọ́n bá sì gbà ọ̀tá. Why do you have to be combative? Alhamdulilayi rabbil alamin. Adiba jẹ́ àgbọ̀ ìkéde àwọn kéde yẹn tẹ̀lé ra wọn lẹ́ẹ̀kan sí ká tó wá bọ́ sí ọ̀rọ̀ tó bá ní proper bó ni ó ṣe rí kíni planning ìbò ní venue àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run dàpọ̀ yóò bá ní mú ọjọ́ dúró Ọlọ́run ó sì jẹ́ kẹ́ ẹ pẹ́ ń bẹ̀ lórí dáadáa Ọlọ́run ní ìfà rẹ̀ ṣe yín kí a ṣe pé akíní máa mú wá dà yìí kíní máa mú wá sí Ọlọ́run ní jọ́ dàrú kò ní fẹ́ ẹ̀rọ la hawla wala quwwata illa billahi náà. tó bá gbọ́ olúwa bá aláwùrà bí ni ẹ̀sìn kan ṣoṣo ní gbogbo ẹ̀dá máa ṣe ní ayé yìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn ló sì ní ìlànà àti òfin tó rọ̀ mọ́. ìkórìtò ọ̀rọ̀ wa ni pé báwo ni àwọn ẹlẹ́sìn kọ̀ọ̀kan yóò ṣe máa gbé bọ̀ ní àlàáfíà tí ìṣesí àtakò ìtàkùrọ̀gàn àti àìgbọ́ra ẹni yé òfin ní máa wáyé pàápàá láàrin ọmọ Yorùbá olóhùn kí ìjókòó àkójáde ìwé ọ̀rọ̀ fanfa oníṣẹ̀ṣe àti mùsùlùmí nílẹ̀ Yorùbá kí ni ọ̀nà àbáyọ yóò fi wáyé nínú gbọ̀ngàn House of Chiefs ní Secretariat Ìbàdàn lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá 30 November 2025 ní dédé aago 10 àárọ̀ tí amòfin Kọ́sìm Ògúnlànà Láìtọ́ Àbúdáwà àrọ́mọdọ́mọ Agídímọ̀làjà Ilé-Ifẹ̀ yóò ṣe àgbékalẹ̀ rẹ̀. The reviewer of the conflict resolution book is Ààrẹ Kọ́láwọlé Azeez Abiodun Ààrẹ pèdèpèdè of Àṣìpà Professor Abdulhafiz Ọládọ̀ṣù ti University Ìbàdàn yóò sì ti máa báni sọ̀rọ̀ àpilẹ̀kọ ọ̀pọ̀ orí adé ọrùn lẹ̀kẹ̀ ni wọ́n ti jẹ́ o wípé àwọn bọ̀ wá fìjókòó yá sí. ẹ má gbẹ̀yìn o announcer the book launching committee. لبيك اللهم لبيك الله أكبر àwọn tó gbọ́dọ̀ lè rí o. ayin ohun tí mo fi ní kẹ́ ẹ farabalẹ̀ nu ẹ mọ̀ pé èyí rìn lọ nìbàdàn bí ọ̀bá rówó he yóò rọ́gbá púpọ̀ ìtumọ̀ ẹ jẹ́ ń ja yín tán kí n ja yín sí iléeṣẹ́ Aljawaz Travels and Tours ló ní kẹ́ ẹ bá wa dòwò pọ̀ láti gba ládà àti làádà nítorí pé bẹ́ẹ̀yìn ogún 20 bá bá wa lọ sí àjì tó sì jẹ́ pé ẹ̀yin lẹ júwe iléeṣẹ́ wa fún wa á fún yín ní àjì ọ̀fẹ́ ó wá kéré jù èèyàn méjì tẹ́ ẹ bá júwe iléeṣẹ́ Aljawaz Travels and Tours fún fúri padà reward fún wa 100,000 naira lẹ́ẹ̀fì ṣèpàjẹ́ tẹ́ fẹ́ ní káàṣì ní àbí transfer pẹ̀lú ẹran àgbo léyà tó dá pé kódà tó bá jẹ́ pé ẹnìkan péré lẹ́júwe fún tó sì bá wa rìnrìn àjò ní Aljawaz Travels and Tours 100,000 lẹ́gbà ẹni tẹ́ ni ó darapọ̀ mọ́ ìrìn àjò wa Aljawaz Travels and Tours fún àjọ ọdún 2026 yìí 9.5 million lówó wa ẹ lè sanwó lẹ́ẹ̀kan gbòógì tàbí díẹ̀díẹ̀ at Aljawaz Travels and Tours. We are accredited and flies regularly with Emirates, Egyptian, Qatar Airlines and Turkish Airlines with accommodation at 3-star and 5-star standard hotels tó súnmọ́ haram pẹ́kípẹ́kí dátún mú yín ṣe sí àárẹ̀ àsáwọn àyè tó nítumọ̀ tó lákọọ́lẹ̀ pẹ̀lú ìtọ́sọ́nà ní gbogbo ìgbà. We have different grades of packages which can be silver, gold or platinum. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni pẹ̀lú oúnjẹ bí ọlọ́ba ẹ lè kàn sí wa ní number 35 ìfẹ́lọ́dún zone jẹ̀gẹ̀dẹ̀ olùlọ́yọ̀ ńbàdàn. àtúnlẹ̀ka ní ìdí ìrókò ìpókíà Ogun State. a wà ní Canada àti United Kingdom. fẹ́ni tó bá fẹ́ bá ọ̀rìn àjò umrah ti September, November tó fi dé December tàbí Ramadan tàbí hajj 2026 gangan. You can travel with us anywhere across the world. Bismillah, you can call us on +234 8072 480248. ó yá ẹ fún wa nọ́mbà àwọn ilẹ̀ òkèèrè náà. +234 91 69 45 06 92 àti +12 892 443 903 ní Saudi +96 65 69 22 35 76. Aljawaz for complete hajj mentorship and memorable one lifetime spiritual journey. àwọn tó bá ti bá wa rìnrìn àjò lọ sí hajj tàbí múra ní ẹbí àwọn lè rí wa. Bàbá wa ìmáàmù tilẹ̀ Ọ̀yọ́ káfàtà bó o ní on the 6 December 6 ìjọ grand tour ni. Ọlọ́run ọba yóò rí bá ń ṣe ń fẹ́ Àmín. yóò tún wá dájú bá ṣe ń fẹ́ lọ àmín ya Allah. torí pé the telltale signs gan ti fi hàn pé Ọlọ́run ti gbà lọ́wọ́ wa. The responses we are getting from the stakeholders in Islam throughout Nigeria is And beyond. And beyond is encouraging. Professor Abdulrazak Abdulmajid Alaro and Moa Singles. Wow. He is my friend. We were together in Zaria in 1989. That's cool. A very good friend. Mo rántí pé àná ìgbà táwọn Zaria in 1989 láti wọn sọ Lárúbáwá kùrìkùrì báyìí. Tí wọ́n á lè bá Professor Alaro sọ Lárúbáwá mọ́ nìsín. Okay, that is one. That is one. So, and mo tó fẹ́ fásitì tó kí His Imperial Majesty again Kábíyèsí. Kábíyèsí wọ́n gbìyànjú pọ̀ because àwọn planning committee tí wọ́n wà lórí ọ̀rọ̀ yìí Kábíyèsí gave them more than 100% support.
headed by Alhaji Dawood Igiogun and other subcommittees. At least we are having almost 13 subcommittees. Lórí ọ̀rọ̀ tó bá nìyẹn. It was going to be very, very, in fact, phenomenal. The evening la. So gbogbo àwọn ọba ni wọ́n bọ̀, gbogbo àwọn àbátá lọ visit yẹn. Gbogbo ẹni ń bọ̀, Professor Kiki Ọlọ́sàn náà ń bọ̀, gbogbo àwọn Alhaji Kúnlé Sanni, Ààrẹ Mùsùlùmí. Yesterday, as at this time yesterday, mo wà lọ́dọ̀ Baba Olúbàdàn pẹ̀lú Ààrẹ Mùsùlùmí ilẹ̀ Yorùbá. That's very good. I love So, it. and Ààrẹ Mùsùlùmí Ọ̀yọ́, Alhaji Kamari say is fully involved. Gbogbo àwọn èèyàn Ọlọ́run ni wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára máa wò pé kí wọ́n á ti fọ́lọ́run báyìí. Allah Akbar. I think Àfẹni tí ọba gbọ́ ni ò ní sọ pé òun and kò dẹ̀ sí ìsẹ́ni tí ọgbọ́, the Facebook was agog, the media was agog, the internet was agog. That's very good. Tí mo ṣe báyìí, àwọn akùnrin àgbà ṣàkóra sí ìwà níjẹ́rú tí ó dúpẹ́ fọ́lọ́run ni. Alhamdulillah. Alhamdulilayi rabbil alamin. Lórí Facebook o Àkàndé Maruf Nafiwa Jawaz Travels wọ́n ní ẹ bá ń kí bàbá Imam. Abdulhakeem Yakub oníwàrà oní ẹ̀kú ètò Adéyẹmọ Maruf Rasheed Hashim bàbá ọlọ́mọ tuntun Muflihun Ustaz wa Ọlọ́run yóò wà ní sanwó-ẹ̀sán rẹ̀. Ẹ kú ewu mọ́ àgbo àjàmọ̀lá. Ridwan Oyelaki, thank you very much. Abdulwasi Ọlárẹ̀wájú bẹ́ẹ̀ náà ni ẹ tún lè máa wò wá ní olórí ẹbí Global Media Links ti àwọn ní media person the Grand Chief Imam ti Ọ̀yọ́ lórí ti ọ̀dọ̀ wọn Antokiwa Prince Ọbásanjọ́ Amsa Avis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan ni ojú òní tìyìn ẹ jẹ́ ń sí ojú òpó lẹ̀ bóyá lè gba ìpè kan tàbí méjì 070-6639-1367. Ìyá Jamani ẹ̀yin náà ṣe o. Ọ̀gbẹ́ni Tijani kọ́ yìí. Wa alaikum salaam wa barakatuh. Ẹ ṣeun. Allah Akbar. Àmín, àmín. Àmín, àmín. Àmín, àmín, àmín. Àmín o, àmín o. Láwọlé sùn. Bẹ́ẹ̀ ni. Allah Akbar. Allah Akbar. Alhamdulillah. Alhamdulillah. Àmín, àmín, àmín. Olúwa yín látọjọ́ ẹ ṣeun o. Thank you very much. Ẹ ṣeun. Ẹ bá kọ́ ọmọ bá Musa o. 070-6639-1367. Tàbí 090-7285-2977. Nígbà tá à ń retí àwọn àpè mí bóyá ń kọlu ra wọn ni kí ló rà múrelé bàbá ọ̀rọ̀ táwọn èèyàn máa rántí láìláì pé ẹ wá sórí Láwọlé sùn ẹ rí i pé wọ́n láti sọ́rí nígbà tí wọ́n kọ́kọ́ announce nígbà dedicate bíi 30 minutes táwọn èèyàn fi ń pè lórí ọ̀rọ̀ yìí. Hadith Anabi kan sallallahu alaihi wasallam ló wá sí mi lọ́kàn. Anabi ní taqullaha haythuma kuntum. Bẹ̀rù Ọlọ́run wherever you happen to find yourself. Whatever sayyi'atal hasana tamhuha. Wá máa make sure pé dáadáa ló fi ń dípò àìdá ló fi ń rọ́pò àìdá táwọn èèyàn bá ṣe sí ọ. Má rí àìdá tí wọ́n ṣe sí ọ, máa sáàsì dáadáa padà fún ọ. So Ọlọ́run wọ́n máa fi dáadáa tó bá ṣe pa àìdá rẹ̀. Ìyẹn ẹni máa sì fi dáadáa jìrọ̀ àìdá tí wọ́n náà bá ṣe dáadáa wọ́n máa fa àìdá rẹ̀. So Ànábì wa ní khaliqin nas bi khuluqin hasan. Máa wá make sure pé ìwà tó máa ṣe pẹ̀lú àwọn èèyàn ló pé kò ní mùmínì nìkan. Try to relate with people harmoniously, peacefully and pleasantly. Make sure pé àjọṣepọ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn ọ̀dà yóò lè dé Islam sí wọn. Wàláhì wọ́n sì lè dé mùsùlùmí. Àbí bá ní àwọn kọ́ọ̀lù yẹn kọlu àwọn pèsè ló ń já ara wọn 070-6639-1367 tàbí 090-7285-2977. Ó náà ló wọ orí ètò ta ló wà ń bẹ̀. Wa alaikum salaam wa barakatuh. Alaikum salaam. Àmín o, àmín o. Àmín, àmín. Barola, thank you, Kehinde. God bless you. Ẹ ṣé o. Àmín, àmín o, thank you very much. 070-66 ó ṣeun o. 070-6639-1367 tàbí 090-7285-2977. PTA ó ṣeun. Ta ló wà ń bẹ̀? Hello, ẹ mọ̀ kálẹ̀. Ìyá àfihàn lọ́la láti bo láti Onírèké Ìbàdàn ẹ ṣeun. Làkọ. Àmín, àmín. Àmín, thank you very much.
ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ làákàyè ẹ ṣe. ẹ ṣe, thank you very much. God bless you. Àmì ẹ ṣe gan o, ẹ ṣe gan o. Wọ́n ní Christian làwọn báwọn láìkí bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yẹn pé ló jẹ́ káwọn ó pè. Àwọn tí wọ́n kọ̀ wọ́n ní pẹ̀lú bàbá Jamaldeen Bilal, Nurudeen Abdulsalam, ẹ ṣé o. Mọ́jálá Olúwa Yusuf, ó ṣe gan ni fún iṣẹ́ takuntakun tí ó ṣe fún iṣẹ́ yìí. Ọ̀gbẹ́ni Ọláìwọlá Ọlábàyíwá, thank you very much, ẹ ṣé gan ni o. Ojú òní tiwa, Abíbá ìwọ náà ṣe, ojú òní tiẹ̀. Maruf Ọlábàmí Yusuf, òun náà ni ó kọ tèmi tí gbóyin ti fèsì orí sọ ló kọ láwọlé sùn. 08037214759 08037214759. ẹ má gbàgbé láti máa lọ sí orí YouTube page wa fáwọn iṣẹ́ takuntakun míì tá à ń ṣe tó jẹ́ pé tìmáàmù náà ń bọ̀ ń bẹ̀ inshallah tẹ́ bá ti tẹ Láwọlé Sùn plus lórí YouTube ẹ ṣe gan ni o. ẹ tún lè wo ètò yìí lórí Maruf Yusuf page lórí Facebook àti lórí olórí ẹbí Global Media Links OJML. ẹ ṣe gan ni o. Kọ́sì Mayọ̀mọ́, thank you very much. Dr. Babatunde Tiamiyu, ẹ ṣé gan ni. Àti gbogbo àwọn aláṣẹ ìkànnì 106.7 Pensioners FM, Voice of Liberation. Ó tún dijẹ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Odógun yẹn tán, ọmọ ọdún fẹ́fẹ́ ètò gírí. Ìka ọmọ márùn-ún ti sòkèlè dẹnu, ó ń lọ bùnmí ìwà, wàhálà lọ́ọ̀ ní bá àbú bẹ̀ níjọ́ mẹ́jọ. Bàbá ọlọ́ọ̀bà ni mo December 6 rò. Ọlọ́ọ̀bà ni Peter fún mi. Láhùlà wàlá quwwata illa billah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam.